ayé ṣe lé. Àwọn òkùnkùn wá finú ọ̀run ṣàtẹ̀gùn. Àwọn ọ̀run gbé ní bá wà wọlé ọ̀tá lulẹ̀ àwọn ọmọ ayé gbirigbiri wọlé olóde. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta, ẹ mà káalẹ́ o. Mo kú wa ní òkè òkun, mo sì kí wa ní ìsàlẹ̀ ọ̀sà. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáńlá ayé, gbogbo wa ni mo kí o. Mo kí wa ní ìlákọ, mo kí wa ní ìlábo. Ẹ kú àsìkò yìí o, ẹ sì kú bójú ọjọ́ ṣe rí o, á dára fún gbogbo wa. Lórí kájẹ kámu, ìwájẹ ìwámu, fónílé fàlejò fáya fọ́mọ, tá a torí ẹ̀ bá lọ òkè òkun tàbí tá a torí ẹ̀ bá lọ ìsàlẹ̀ ọ̀sà. Tó àní rárìn dànù o, àní rárìn dànù o. Gbogbo àwọn tó wá jẹ́ pé wọn ò lọ òkè òkun, wọn ò lọ ìsàlẹ̀ ọ̀sà, ilé ni wọ́n fi sí ibùgbé. Gbogbo wa àníwà bákan náà bí omi adágún o, á dára fún gbogbo wa o. Bí alẹ́ bá lẹ́, gbogbo ayé ní wá iná alẹ́ kàn. Ọlọ́run Olódùmarè yóò fòrè wa lé wa lọ́wọ́. Olódùmarè yóò fẹ̀tọ́ wa lé wa lọ́wọ́. Yóò gbà ẹ̀tọ́ wa fún wa lọ́wọ́ àwọn amòòkùnṣìkà ẹ̀dá. Ẹ wá nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan o. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní ọmọ ìtumọ̀ àláyé. Tọ́pọ̀lọpọ̀ sì ti wà nínú òde ọjọ́ tó ti pẹ́. Ọlọ́run má jẹ́ ayé fi wá sínú òde o. Àti mọ ayé sì ti mọ̀ wá, ọba òkè mọ́jọ́mọ́ aráyọ̀ fún mi àtàtàǹbà fún wa. Tí èèyàn bá ń láàlá ní ojú oorun pé òun ń ṣe introduction tá à ń pè ní mọ̀mí-mọ̀ nílẹ̀ Yorùbá, pé akórajọ ẹbí ọkọ ó fẹ́ mọ ẹbí ìyàwó ó fẹ́ mọ ẹbí ọkọ. Tí ọkùnrin bá ń lálàá yìí, ìjákulẹ̀ ọ̀pọ̀. Bí obìnrin bá ń lálàá yìí, ìjákulẹ̀ ọ̀pọ̀. Tó bá wá jẹ́ pé ẹni tó ti ní ìyàwó ní ń kọ́ títún lárú àlá pé òun lárú àlá yìí, kí ni ìtumọ̀ rẹ̀? Ọ̀rọ̀ ńlá rèé o. Wọ́n nípa ń sòfura nípa sáfi yáná àjà òfura òun làjá ìjì. Wọ́n ní bóńlé ọba fura olè ní ọ̀kẹ́rù rẹ̀ lò. Tí ọkùnrin bá ń lárú àlá yìí pé lẹ́ni tó ti níyàwó, tí wọ́n tún ń lárú àlá yìí pé àwọn péjọpọ̀ àwọn ń ṣe mọ̀mí-mọ̀, kó fi àdúrà jagun dáadáa lórí ìdílé rẹ̀. Kó fi àdúrà jagun dáadáa kí àwọn ẹni ibi kí wọ́n má da ilé aláyọ̀ rẹ̀ rú. Àsìkò tí a bá ń lárú àlá yìí, kí ni ìgbésẹ̀ tá a wá gbé? A ṣe sàárà tí ó pọ̀. Irú ẹni bẹ́ẹ̀ kó ra èso oríṣiríṣi kó jẹ́ ọ̀pọ̀. Kó wá dì ní ìpele ọ̀nà méjì. Kó gbéda kan fáwọn ọkùnrin, kó gbéda kan fáwọn obìnrin, kó sì fi owó lé e lórí. Ewu náà yóò fò dá, aburú ọ̀tá ò ní mú. Ṣé rí nígbà míì níbi tí èèyàn jókòó sí tí ń ṣe mùkẹ́kẹ́, èṣù a máa bá bẹ̀ wọlé.
níbi tẹ́yìn máa wo rẹ̀ yìí pé kò yẹ kó jẹ́mi ní irú lágbájá ṣe báyìí fún òun ní irú àlá báyìí. Àlá yìí ní agbára gan ni o, kò ṣeé fojú di o. Tí ẹlòmíì bá ti dá ọjọ́ sọ́nà wípé òun fẹ́ ṣe ìgbéyàwó àbọ̀ fẹ́ ṣe introduction, ṣùgbọ́n tí irú àlá báyìí ti ń wáyé kó tó di pé ọjọ́ tí wọ́n dá sọ́nà yóò kò, tí wọ́n bá múra dáadáa, olùdènà tí máa dènà aburú àbí tí èèfẹ́ kí nǹkan dáadáa ṣẹlẹ̀ sí ni yóò fẹ́ dènà nǹkan rere. Àwọn ẹni náà wọ́n súnmọ́ lọ́hùn dáadáa, wọ́n sì fẹ́ àdúrà jagun. Àlá yìí ń sọ fún arákùnrin tàbí arábìnrin tí ń là láì pé orí rẹ̀ kò pariwo, kẹsẹ̀ pé ọ̀nà ìdájọ́ fún yàn, ṣùgbọ́n kọ́ má jẹ́rú ọ̀pọ̀ rẹ̀ torí pé kò mọ ẹni bí ẹni, èèyàn bí èèyàn, kí ìfinú gbọ̀fà fún ni, kò ṣọ́ra sí jẹ́gbọ́ báyìí, kò ṣọ́ra sí tó Elédùà yóò máa wà pẹ̀lú wa o. Ọtán lẹ́nu ó kù ní kù, èmi ọmọ yín náà ni mò ń dáná búdò rú o, Lúkúmọ̀nà ọmọ Àyẹ́dàrí bàbá ọgbọ́n, ọmọ ọ̀dọ̀ àgbà àlá ọgọ́ o, ẹni ọlá lọ́gọ́ o, tó wo rẹ̀ níran tálà ìṣẹ́ ọmọ lára, tálà yẹn bá wá ṣẹ̀tàn ní kẹ́ẹ̀dẹ̀ máa wọ àbá ọ̀tẹ̀ ìgbà yẹn ni wọ́n máa sàn gírámà tí ò sí ní dísẹ́nárì. Òun lálàá yìí ní láàṣù kí wọ́n mọ̀ pé báyìí ní òrì bẹ́ẹ̀ ni àlá ọgọ́ o, ẹni ọlá òun lọ́gọ́ o, títí tálà ìṣẹ́ ọmọ lára o. Ìrànbú Ọlọ́run ò ní jẹ́ kí tú òfin jà wá o. tó akébá àwọn ẹlẹ́fẹ́ darapọ̀ mọ́ wa ní WhatsApp group àbẹ́ bá pàdé wa nínú YouTube ẹ̀ tí ń bá wa ń download ẹ̀ tẹ́ ń share rẹ̀, kẹ́ máa bá wa tẹ like, kẹ́ máa bá wa subscribe. Àdúrà yẹn gbà yọ yẹn kò ní yẹ lẹ̀ fún gbogbo wa. tó ẹmú nọ́mbà yìí ọ̀dọ̀, ẹmú mẹ́ta àti Nàìjíríà sọ́wọ́, ẹmú méjì tìlú Kótónú, ẹmú náà dání. Èyí tẹ́ bá pè tí ọba lọ ẹ pè kejì +234 80 3298 3298 +234 80 3298 3298. ẹlẹ́ẹ̀kejì +234 81 33 155 111 +234 81 33 155 111. nọ́mbà kẹta +234 80 890 38658 +234 80 890 38658. ìyẹn jẹ́ mẹ́tẹ̀ẹ̀ta àti Nàìjíríà, ó kù ti méjì ti Kútọ́nù. +229 54 65 1928 +229 54 65 1928. nọ́mbà kejì +229 54 65 1929 +229 54 65 1929. ayé wa kò ní yẹ ẹ lẹ́ o. tí ìlú Nàìjíríà Ìkòròdú ni mò ń gbé o. aláti wọ mọ́tò níbikíbi nílùú Èkó ẹni kí wọ́n já yín ní gáràjì, wọ́n bá ti já yín ní Ìkòròdú gáràjì, ẹgbẹ́ mọ́tò kẹlẹ́yìn lọ báyé kù. aláti wọ mọ́tò báyé kù ẹni wọ́n já yín ní Emily bus stop, Emily street number 50 ẹgbẹ́ ilé lọ́ọ̀yà. wọ́n bá jẹ́ pé bẹ́ǹsì ni wọ́n bá já yín, ẹ̀rìn síbi ẹgbẹ́ ilé epo tó tà, ọ̀nà ilé-ìrúkú tó wà lẹ́gbẹ̀ẹ́ tó tà, ẹ̀rìn sísàlẹ̀. ìbàtí ní sísàlẹ̀ ẹ máa gbọ́ tí wọ́n máa pe Ìgbogbo báyé kù, Gbogbo báyé kù. ẹ má wọ Ìgbogbo báyé kù ní kẹwò, kẹ bọ́lẹ̀ ní Emily bus stop, Emily street number 50 lẹ́gbẹ̀ẹ́ ilé lọ́ọ̀yà. ẹ rí ilé mi lọ́kọ̀ọ́júdà géètì ńláńlá, ọkọ̀ọ́júdà títì, ọkùnrin ní ọ̀dà dúdú ìyẹn bẹ́ẹ̀. tó bá jẹ́ pé lórílẹ̀-èdè Kútọ́nù ni ẹ wọ mọ́tò tí ń lọ sí Kótónú, kẹlẹ́yìn lọ sí Dégàkàn, kẹlẹ́yìn lọ Dégàkàn. ẹ lè wọ́ láti Àjàṣẹ́, kẹlẹ́yìn lọ Dégàkàn. ọkọ̀ tí ń lọ Kótónú ní kẹwọ̀, kẹlẹ́yìn lọ Dégàkàn. ẹ bá ti bọ́lẹ̀ ní Dégàkàn níbi Túndé Motors, bí títí ń ta mọ́tò ni o, kì í ṣe bí títí ń ṣèwé mọ́tò. ẹ kọ́ akẹ́yìndà bí títí ń ta mọ́tò yìí, ẹ rí station kan lọ́ọ̀kan. station yìí Carrefour kan lẹ́kọ̀ọ́kọ́ rí kó tó di pé ẹ rí station yẹn, èyí tí jẹ́ pé roundabout kan
ó wà níwájú lẹ́yìn roundabout yẹn ẹ máa rí ilé epo yẹn lọ́ọ̀kan. Ilé epo yẹn ń jẹ́ ilé epo JMP. Lẹ́gbẹ̀ẹ́ ilé epo yìí vọ́n kan wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ èyí tí jẹ́ pé síríìtì kan ó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Síríìtì òun ni kẹ́ ẹ máa tọ̀bọ̀ aṣọ́lẹ̀ bí ìgbà tẹ́ ń lọ sí òkun. Vọ́n kìíní vọ́n kejì vọ́n kẹta vọ́n kẹrin ní àgọ́sì. Èyí tí jẹ́ pé ìyànà kìíní ìyànà kejì ìyànà kẹta ìyànà kẹrin ẹ bá ti dé ìyànà kẹrin ẹ yà sí àpò òsì kàtẹ́rẹ́ fún àgọ́sì ẹ bá ti yà síbẹ̀ ẹ rí mọ̀síkẹ́ kékeré kan ọkùn ní àwọ̀ ewé igi àgbọn bíi mẹ́jọ bíi mẹ́sàn-án ó wà níwájú ẹ̀ ẹ rárìn síwájú lápá ọ̀tún ẹ rí ilé ńlá kan igi kan wà níwájú ẹ̀ ní ewé wẹ́rẹ́wẹ́rẹ́ hàǹtògbó kan wà lẹ́yìn igi náà èyí tí jẹ́ pé géètì ńlá kan wà ńbẹ̀ ọkùn ní ọ̀dà pupa ẹ wọbẹ̀ ẹ bá ti wọbẹ̀ fúláàtì tó wà nísàlẹ̀ ìbẹ̀lẹ̀ ń bọ̀ wá ẹ bá mi ńbẹ̀ àtúrà wọ́n gbà wọ́n ẹ bá ti pe nọ́mbà Nàìjíríà tí wọ́n bá ti lọ ẹ pe nọ́mbà ti orílẹ̀-èdè Kòtónú yọ sọ̀rọ̀ sókè agbára Ọlọ́run ọ̀rọ̀ wa lọ́dàyọ̀ ayé òní dògbò wa mọ́lẹ̀ o níta pé òun lè lédùá ó ṣe lédùá ò ní ṣe tẹ̀tà wa àìbá àmọ́ a lè fẹ́ bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ ara yín àbẹ́fẹ́ tọ́jú àrùn lọ́jọ́ pípẹ́ ẹ sọ fún wa àárẹ̀ yín lọ́wọ́ ẹ bá fẹ́ bẹ̀rẹ̀ nípa ìrìn àjò yín kì í sọ̀fẹ́ o owó ni o ẹ bá sì wà lókè òkun tábà bá yín ṣiṣẹ́ ẹ sanwó DHL tí ọba yín gbé dọ̀hún á dára fún wa kò ní dàlẹ́ o ire o ire kàbìtì. ọmọ alára a máa polówó rẹ̀ nílé ara. ọmọ ajérò a máa polówó nílé ìjérò. Tètè ń bá pé òbí kò ṣolúwo mi o. Àwòyàwó ìwà ni mo jírí lónìí ilẹ̀ ń wá ìgbà o. Àwọ̀ owó àwọ̀ ọmọ láwọ̀ àwa. Àwọ̀ àlàáfíà láwọ̀ àwa. Àjàdùmáyé láwọ̀ làwọ̀ o. Àwọ̀ mímọ́. Láwọ̀ làwọ̀ o. Òrìṣà kí o. Ìlọsíwájú àwa ọmọ Yorùbá ká tún padà sáyé tó yẹ ọmọ Odùduwà ká tún lè rówó náà iṣẹ́ pọ̀ lóde káyéyé o ká má má dínkù ó dọwọ́ rẹ o Àjàgùnmálẹ̀ ìwọ lolúwo àwa o.